alàgbà Ezekiel Dùn fi àwọn ìkìlọ̀ kan tó lágbára ránṣẹ́ sí Pastor Gabriel nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn pẹ̀lú Muyideen. Kódà àwọn ìkìlọ̀ igan bá Muyideen náà wí pàápàá sọ̀túnṣòsì má kù síbì kan ni alàgbà fi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣe. Iṣẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ lákú ti ń rí lórí ayélujára látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn advice tí alàgbà Ezekiel jù síta fún Pastor Agbala Gabriel àti Muyideen ni wọ́n ní ìtumọ̀ púpọ̀ nínú tó ṣe pé mo fẹ́ kí ọ̀pọ̀ wa kájọjọ gbéyẹ̀wò kájọ fojú sùnùkùn wò. Wọ́n point out àwọn àṣìṣe tí Muyideen ṣe, àwọn ọ̀nà tó yẹ kí Muyideen gbé ọ̀rọ̀ yẹn gbà kó tó di pé ọ̀rọ̀ yìí wá di yánpọnyánrin bí eléyìí, àti àwọn ìgbésẹ̀ tó yẹ kí Pastor Gabriel gbé lórí ọ̀rọ̀ Muyideen nígbà tí wọ́n ti ṣàkíyèsí pé àwọn ìwà tí Muyideen wù wípé kò tẹ́ àwọn lọ́rùn, àwọn nǹkan tó yẹ kán ti ṣe kọ́rọ̀ ọ̀hún mọ̀ bá wá di tí ó dojúrú to this extent. Alàgbà yìí wá fi àwọn ìmọ̀ràn kan tó lágbára káàdì àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn nílẹ̀ fún Pastor Gabriel lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ Muyideen ti rí bó ṣe rí yìí. Ẹ̀yin èèyàn rọ́pọ̀ núwèé kọ́bọ̀ nínú fọ́nrán tí mo mú wá tí màá play tí gbogbo wa ó jìjọ fetí ara wa gbọ́. Tá a bá ṣe wá ń gbọ́ ẹ má bá mi fèrò yín nípa ìsí comment. Àmọ́ ṣáájú kí n tó máa gbé wọlé. Ní Digi Naija Television, gbogbo ojú tó ń wò mí tẹ́yin bá wá ṣe darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́, ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí, ẹ máa follow wa ní gbogbo channel wa, ẹ like fídíò wa, ẹ máa bá wa fi èrò yín nípa ntá àmúwáyé máa bá wa sọ sí comment, kẹ́sì máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Àwọn ìkìlọ̀ tí alàgbà Ezekiel sọ wọ́n ní ìtumọ̀ tó lágbára. Ẹ má jẹ́ gbà wá lákòókò púpọ̀ jù, ẹ jẹ́ ń play fídíò alàgbà Ezekiel kẹ́ ẹ máa bá mi wò, ẹ máa bá mi fèrò yín nípa ìsí comment, mo wá ń padà bọ̀ kájọ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹni tó bá wà lókè ayé á fẹ́ láti jábọ́, kò sí bó ṣe fẹ́ sọ fún mi láyé yìí. In as much tó bá ti jẹ́ ènìyàn wàá ní mistake náà, wàá ṣe mistake. So tá bá rẹ́ni tó wá ń di mistake ẹ̀yẹn mú láti máa fi máa ṣe nǹkan tó bá ti wù ú, ẹnìyẹn ló gbọ́ o. Ìdí nìyẹn gan ni Ọlọ́run wá ṣe create ìta ń pè ní forgiveness, toró mọ̀ pé àṣẹ ló ṣe create ìta ń pè ní forgiveness. Tí ò bá sí pé èèyàn ń ṣẹ̀ òyìnbó forgiveness tàbí èdè pé a dáríjì ọ́ tàbí mo dáríjì ọ́ tàbí a máa dáríjì ọ́ kò ní sí. Ẹ jọ̀ọ́ ẹ ṣe jẹ́jẹ́, ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lú gbogbo àwọn ènìyàn. Tẹ́ ẹ bá sì ran àwọn èèyàn lọ́wọ́ ẹ máa fi ìgbàlà lọ̀ wọ́n. Àwọn tó wá sọ́dọ̀ Jésù wọ́n mọ̀ jẹ, wọ́n mọ̀ mu. Nínú ìwé John chapter 6, miracle man ni Jésù fi sọ àkàrà méjì àtẹja wẹ́wẹ́ márùn ló ń jẹ àjẹtì. Bẹ́ẹ̀ bá ka chapter 6 yẹn kan tẹ́ ẹ bá continue, àwọn màlúmà padà sọ fún Jésù pé kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí. Jésù tí ò lẹ́sẹ̀ lọ́wọ́ nìyẹn o. Wọ́n padà bí n tó ṣe tẹ́nìkan ò ṣe rí o, wọ́n ní ṣèbí Mósè náà ṣe rú ẹ̀. Ìtàn padà fi parí ọ̀rọ̀ fún un. So bọ́bá lè máa sọ bẹ́ẹ̀ nípa olùgbàlà wa ẹni tó jẹ́ mímọ́, wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ nípa ẹ̀yin náà torí ń tẹ́ ẹ gbé dání. So ẹ jọ̀ọ́ ẹ máa ṣe jẹ́jẹ́. Sẹ́rí mo wá kí brọ́dà wa náà, brother Muyideen. Sẹ́rí àwọn nǹkan kan wà tó jẹ́ wípé àwa ẹ̀dá ènìyàn tá a máa ń ṣe, tá a máa ń rò pé ṣe wọn kò sá anybody ò sá lè ṣe pé kinní kan. Kò sí bí ó ṣe burú tó kí Mr. Agbala Gabriel àbí Pastor Agbala Gabriel kó mọ̀ kú ẹnìkan tí wọ́n mọ̀ tijú rẹ̀ tó jẹ́ pé tán bá ṣẹ̀yìn tẹ́ lè lọ bá wọn pé ẹ̀sà Pastor Agbala Gabriel dẹ̀ ń ṣe gẹ́gẹ́ o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi pè wọ́n ṣàkíyèsí. Kò lè burú láyé yìí kéèyàn máa ní ẹni téèyàn máa ń tijú ẹ̀. Kódà Bíbélì sọ fún wa, ó ní bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́
ó ní bá a wí, tó bá ronúpìwàdà dáríjì. Ó ní tí ò bá wá gbọ́, ó ní yan àwọn èèyàn ẹlẹ́rìí bíi 2 àbí 3 kó o lọ bá a. Tí ò bá wá gbọ́, fi ẹjọ́ rẹ̀ sùn ìjọ. Ìjẹ́ ìfúnra yín gan tiẹ̀ ti jókòó pé pásítọ̀ Àgbàlá Gabriel mú mọ̀ fẹ́ rí yín. Ẹ mọ̀ ń ṣe nǹkan báyìí, ẹ ń ṣe nǹkan báyìí, ẹ ń ṣe nǹkan báyìí, ẹ ń ṣe nǹkan báyìí. Tínú mi ò dùn sí. Ṣé ẹ ti jọ jókòó lórí ẹ̀? Mi ò dá yín lẹ́bi o, mo kàn ń béèrè ni o. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe léyìí tẹ́ ẹ rí pé wọ́n yí padà. Ìjẹ́ tiẹ̀ tọ́ ẹni tó wọ́n tiẹ̀ máa ń tijú rẹ̀. Kò sí sẹ́ẹ̀ bí ó ṣe burú tó láyé yìí bẹ́ẹ̀ ṣe súnmọ́ wọn ká má ní ẹni tí wọ́n ń tijú pé ẹ̀sà ẹ̀sìmà Mr. Àgbàlá Gabriel rẹ̀ máa ń ṣe nǹkan báyìí. Ó máa ń dùn mí gan. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọ́n ṣàkíyèsí. So ti ṣe rí. Sorry, ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀ rí. Tí wọn ò bá níyà mọ́ àbí tó bá níyà ṣe tọ̀ ya wọn lọ. Tí wọn ò bá níyà mọ́ ǹjẹ́ àwọn tó tiẹ̀ kù fún wọn níyà àbí bàbá ṣe ti ẹ̀tọ́ kan lọ́nu wọn pé ẹ̀wọ̀n nǹkan tí dáàdì yìí máa ń ṣe kò bá mi lára mu. Tó fi jẹ́ pé ntẹ́yìn náà padà ṣe náà ni wípé kẹ́ ẹ padà sí ẹsẹ̀ àárọ̀. Yes, ọgbọ́n wà nínú nǹkan tí alàgbà yìí sọ náà. Ẹ̀yin èèyàn àbí báwo lẹ̀yin náà ṣe rò ó sí? Ṣé Muyideen ti ní ó ṣe ní ẹnì kankan nínú òòjọ́ tí Muyideen ti fi ẹjọ́ Pastor Gabriel sùn rí? Tí ẹnìyẹn ti wá bá Pastor Gabriel sọ̀rọ̀ tí Pastor Gabriel wá kọ̀ láti gbọ́ kó tó di wípé ó ṣàdédé bínú ó sì yarí kanlẹ̀ bẹ́ẹ̀ yẹn kó wá tó lọ bọ́ síta bọ́ sí ọjà Bódìjà lọ máa gbé gbàárù. Tí ò bá tẹ̀lé sọ fẹ́ anybody ṣe bí ìyàwó Pastor Gabriel wọ́n jọ ń gbénú compound ní kí ló dé tí ò fi ẹjọ́ Pastor Àgbàlá Gabriel sùn ìyàwó wọn. Ẹ̀yin náà máa bá mi fèrò yín sí kọ́mẹ̀ntì ẹ tún jẹ́ àmà gbọ́rọ̀ alàgbà lọ. Àwọn kan sọ wípé village people ni èmi ò ní sọ pé village people ni. Torí àwọn àgbà nílẹ̀ Yorùbá wọ́n ní tí wọ́n bá tiẹ̀ ń ṣèyàn èyàn mọ̀ finú ara rẹ̀ dá. Wọ́n dẹ̀ máa ní orí inú mi kó mọ̀ bá tòde mi jẹ́. Orí inú mi kó mọ̀ bá tòde mi jẹ́. Lórúkọ Jésù orí inú wa kò ní bá tòde wa jẹ́. Ẹ má jẹ́ ń tàn yín o. Sẹ́ni tẹ́ ẹ rò pé ẹ ṣe yìí everybody ń wò táwọn kan dúró social media tí wọ́n bá yín comment it's good it's not good táwọn kan sọ pé tẹ̀sí ló dáa táwọn kan sọ pé bó ṣe kó ṣe nìyẹn. My brother sẹ́rí mi ò ṣépè o reality mo sọ o kẹ́ ẹ tó rí àwọn tí ó tètè padà ràn yín lọ́wọ́ ọ̀nà ó jìn díẹ̀ torí pẹ̀lú ó mọ bá everybody pé ẹni tó lè ṣe nǹkan báyìí fún irú ẹni báyìí. Sẹ́rí fídíò yín láti ìgbà àkọ́kọ́ tí Àgbàlá Gabriel ti rí yín nínú odò tí wọ́n ti ń bá yín sọ̀rọ̀ tí ẹ ti lọ chọ́ọ̀chì wọn tí wọ́n change yín tá à ń rí yín every time pẹ̀lú wọn àti ìbẹ̀rẹ̀ ni mo ti mọ fídíò yín àti ìbẹ̀rẹ̀ kẹ́ má rò pé mo kàn jọ́pù sáré àti ìbẹ̀rẹ̀ yẹn ni mo ti mọ̀. Eléwò kìí ṣe plan work wípé kíní pé bóyá àwọn ló lọ mú yín lẹ́yìn táwa plan pé kẹsẹ̀ bí kíní kan bí wọ́n fẹ́ fi defraud àwọn èèyàn kò ṣe plan work. Torí ìjọ tẹ̀ ń sọ wípé onísìgá ìwà ṣọ́ọ̀ṣì oníkíní kan Àgbàlá Gabriel láti máa dẹ́rù pé irú yín ni Jésù ń fẹ́ kẹwàá tẹ̀sí lọ. So wá yẹ kẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ sọ fún wọn torí tèmi rí sí ni pé ẹ fẹ́ bà orúkọ wọn jẹ́. Tó bá sì láwọn kan tí ẹ lọ bá lẹ́yìn tí wọ́n fún yín ní advice tẹ́ ẹ fi gbérù gbèsè tẹ́ ẹ gbé yìí advice burúkú ni wọ́n fún yín. Òótọ́ ni tálàgbà yìí sọ o tó bá ṣe páwọn kan ló fún Muyideen nírú advice yìí kó ṣe àti mọ̀ pé advice burúkú náà fún òun àwọn èèyàn ò nífẹ̀ẹ́ o tó bá ṣe páwọn kan ló advice ẹ̀ wípé kó lọ ṣe ń tó ṣe fún Pastor Gabriel yìí kó ṣe àti máa ready wípé Pastor tó fi nà yálé ni ó ń bẹ lórí àjà fúnyàwó wọ́n á yí padà ṣe ilé ìta wọ́ọ̀sì tí ju ilé tí Pastor Gabriel ṣe fún yẹn wọ́n á yí padà ṣe fún yẹn ṣú ọ̀bàjẹ́bàjẹ́ ẹ tún jẹ́ máa gbọ́n tẹ́lẹ̀gbà sọ síwájú lọ. Praise God. Kò sí bẹ́ẹ̀ ṣe ṣe bólórí yóò ṣe ṣe tí ò ní mọ̀ ṣe nǹkan tí ó bí yín nú ẹ yọwọ́ kù ń bẹ̀ mo ní àwọn òṣìṣẹ́ tí ó ń bá èmi náà ṣiṣẹ́ wọ́n máa ń ṣẹ̀ mí
èmi náà sì máa ń ṣẹ̀ wọ́n tí màá sọ pé I'm sorry, má bínú tí mo ṣe lẹ́ẹ̀kan. Mo sì ní àwọn tó jù mí lọ lọ́jọ́ orí tí wọ́n wà nínú iṣẹ́ tí mò ń ṣe tó jẹ́ pé mo máa ń ṣẹ̀ wọ́n. Live program ni mo ti máa ń bẹ̀ wọ́n. Mo máa tún dárúkọ wọn ni pé Pastor Felix o, mo ṣẹ̀ wọ́n nígbà báyìí. Nígbà tá a open studio wa, Pastor Julius lè bí mi lọ́mọ. Àwọn ni wọ́n jọ ṣe ni wọ́n mọ̀ bá ṣe open rẹ̀. Mo ṣẹ̀ wọ́n torí ẹnjíníà tó bá wá ṣẹ̀tún gbà yẹn ó ṣe nǹkan tó bí mi nú. Mo ṣẹ̀ wọ́n. Live program ni wọ́n sọ fún wọn pé mo ṣẹ̀ Pastor Felix Ọdúnlámì kí wọ́n jọ kán dáríjì mi, bàbá ò lè rí ibi fọmọ sí. So ẹ ò lè expect pé ẹni tẹ́ ẹ jọ ń ṣe bóyá tó ń fún yín nìkan àbí tẹ́ ẹ bá ṣe pé ẹ kò ní sẹ́yìn àbí ẹ ní sẹ́. Tẹ́ ẹ bá lọ bá Mr. Agbala Gabriel is a team táwọn náà lè sọ wípé ó dá má bínú nǹkan báyìí ló jẹ́ mọ́ síbẹ̀. Ẹ̀yin èèyàn ṣe rí i pé làákàyè pọ̀ nínú gbogbo ìmọ̀ràn tí màá yìí sọ, gbogbo àlàyé tó ń ṣe làákàyè pọ̀ nínú gbogbo àlàyé tí wọ́n ṣe náà, àbí báwo lẹ̀yin ṣe rọ̀rọ̀ yìí síṣẹ́ ẹ̀? Ṣé a ti rígbà kankan tí Muyideen fúnra rẹ̀ ti lọ kojú Pastor Agbala Gabriel wípé ẹ dákun o, gbogbo wa tẹ́ ń wù yìí mi láìkí ẹ̀ o, kò dùn mọ́ mi nù o, gbogbo bẹ́ẹ̀ ṣe gbàyàwó mi gbọ́ sẹ́yìn ní instead of èmi mi láìkí? Ṣé onígbà kankan tí Muyideen ti ṣerú ìgbésẹ̀ yẹn kó tó di pé wá decide láti ṣe kó tó di pé wá decide láti wúrú ìwà tó padà wá wò sí wọ̀nyí? Bóyá lè ní àbá má ti gbọ́ nǹkan kan, àbá má ti gbọ́ anything nípa pé bóyá wọ́n ná àbí wọ́n ná, àbí pé wọ́n gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀pù lọ́wọ́ ẹ̀ àbí wọ́n gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀pù lọ́wọ́ ẹ̀. Àwọn ọ̀rọ̀ sálàgbà yìí ń point out àwọn ọ̀rọ̀ tó wà very important ni o. Ẹ jẹ́ mo lérò pé gbogbo wa là ń fi ọkàn bá lọ. Ẹ tún jẹ́ a máa gbọ́ lọ síwájú. Ọ̀tọ̀ lèyí tẹ́ ẹ̀ mú owó business tí wọ́n fi fún yín tẹ́ lọ́mọ ta tẹ́tẹ́. Mo sọ fún wa nígbà tí mo ṣe program ní December 24 tá a ṣe Christmas carol, mo ní ọmọ onítẹ́tẹ́ Jésù ló lè gbà wọ́n. Mo ti jẹ́ kan rí inú wọn tí mo sì ti gbé igbó dáadáa rí. Tá a bá ti sọ fún yín pé à ń lọ school, àwọn tí a jọ máa ń play wọ́ọ̀tì ń gbà yẹn kì í ṣe ilé ìwé là ń lọ o. School tá à ń sọ ni pé à ń lọ play what? Àwọn àsọ wípé school ìbò nínú ẹ̀ àwọn àjúwe ilé ta fẹ́ lọ lò, bóyá ilé àkọ́kù tí wọ́n ti ṣe rúfin ẹ̀ àbí ìtọ́ ti ṣe rúfin ẹ̀, àwọn àsọ wọ́n wà pàdé ńbẹ̀ á play. Ọmọ kan gbà yẹn ìyá ẹ̀ bàtà ló máa ń tà, àjọ play débì kan lọ́jọ́ kan, ó ní láti lọ mo jẹ owó ẹ̀, ó tún yá owó ní board mo jẹ, ó tún bú aṣọ ẹ̀ mo jẹ aṣọ, bàtà tó wà lẹ́sẹ̀ mo jẹ bàtà, ó tún lọ sí ọjà ìyá ẹ̀ láti lọ mú bàtà wá mo jẹ bàtà yẹn. Èmi náà lọ oko bricklayer, mo gba 1000 wálé, nínú 1000 wọ́n jẹ 500 ní bọ́ọ̀dù, ìṣẹ̀lójú mi pọ́n bí ẹ̀jẹ̀. Ìdí tí mo yẹ sọ fún Pastor Agbala Gabriel nìyẹn wípé àwọn tẹ́ ń ràn lọ́wọ́ wọ́n nílò salvation o. Ọmọ onítẹ́tẹ́ ó lè bọ́ ara rẹ̀ sí òwò kó kú bọ́ksà nìkan ní díẹ̀ kó fi ta tẹ́tẹ́. So ọmọ onítẹ́tẹ́, I know about it very well. Èèyàn ò lè sọ fún mi nípa ìwà tí wọ́n ń wù. Wọ́n ní wọ́n á jí láàárọ̀ kùtùkùtù, wọ́n á lọ bí iṣẹ́, wọ́n á ṣe kínní. Àwọn lọ play tẹ́tẹ́ láti 8 alẹ́, a máa ń padà wọnú ilé lágo 12 àbágo kan. A ti sọ fún àbúrò wa kan pé ó gbúdọ̀ tilẹ̀kùn lẹ́yìn kan ra gbé sí àsí ẹ̀yìn ilẹ̀kùn. Tá a bá fẹ́ wọlé, a wá rọra sí ilẹ̀kùn yẹn wọlé. So tá a bá sọ fún ẹgbẹ́ ó lọ play tẹ́tẹ́, ó ṣe báyìí, ó ṣe Kristi tí ò bá ayé rẹ̀ pàdé ni. Tí Kristi bá báyé wọn pàdé, wọ́n yọ wọ́nú rẹ̀ pátápátá tá à ní irú rẹ̀. Ṣé èèyàn ti ń gbọ́ báyìí? Ṣé ń gbọ́rọ̀? Ẹni ta bàbá Ìjẹ̀bú nínú nǹkan tí ìjẹ́kẹ́ lòmí ò rí ọ̀rọ̀ kójọ, ó ní àwọn tẹ́tẹ́ ó ní tẹ́tẹ́. Nínú nǹkan tí ìjẹ́kẹ́ lòmí ò ní láárí láyé ò ní tẹ́tẹ́ jẹ́. Ẹ jẹ́ tún máa gbọ́rọ̀ àlàgbà lọ síwájú. Wọ́n sì sọ wípé màá tún wá sọ́dọ̀ arákùnrin wa náà. Bó jẹ́ òótọ́ ni, bó jẹ́ irọ́ ni, mi ò mọ̀.
ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ ni wípé lóòótọ́ lẹ́nu arákùnrin yìí ní ojú aya rẹ̀ tàbí ẹ̀nà ní ìta gbangba, ó kù díẹ̀ káàtó. Kì í sọmọ ọjọ́ kan, kì í sọmọ ọjọ́ méjì. Kì í sí ọmọ ọjọ́ kan, kì í sí ọmọ ọjọ́ méjì lárákùnrin yìí tẹ́ fi mọ̀ ná lójú aya rẹ̀ tàbí ní ìta gbangba. Ó kù díẹ̀ káàtó. Lóòótọ́ a máa ń bínú, èèyàn lè bínú, ṣùgbọ́n tí ó wà máa di wípé ẹ mọ̀ ní tó bá tó yìí. Èmi ò sọ wípé bóyá lóòótọ́, bọ̀ tó bá jẹ́ lóòótọ́ lẹ ṣe, ó kù díẹ̀ káàtó. Lórí ọ̀rọ̀ nínà yìí, mo lérò pé èmi gan ti fi èrò tèmi lẹ̀ṣẹ̀ pé no kò yẹ kí pásítọ̀ Àgbàlá Gabriel kó tọ́ sí wọn, kò sí ní ráìtì wọn rárá láti máa nà Muyideen nítorí baálé ilé ni. Wọ́n tún máa ń lọ lù lójú ìyàwó ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn nǹkan tí Muyideen rò papọ̀ lélẹ́yìí tó fi ń claim pé pásítọ̀ Àgbàlá Gabriel ń bá ìyàwó òun sùn. Ó ṣeé ṣe kó ṣe pé àwọn ìwà tí wọ́n ń wù láti fi rub ego Muyideen lójú ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ sì fojú rí tí ò dẹ̀ ṣe anything sí. Ó possible kó ṣe pé àwọn ìwà yẹn ló jẹ́ kí Muyideen conclude lọ́kàn ara ẹ̀ wípé tí ò bá sí nǹkan tó da pásítọ̀ Àgbàlá Gabriel pọ̀ mọ́ ìyàwó òun, tí ò bá sí nǹkan kọ̀ọ̀kan láàrin àwọn méjèèjì, pé pásítọ̀ Àgbàlá Gabriel ò ní máa dọ̀tí òun lójú ìyàwó tí ìyàwó òun náà sì ní rí anything ṣe sí, kò sí nílé ìgbìjà òun. Ọ̀rọ̀ yẹn lágbára gidi gan. Ó ní tá bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Ó mọ ṣe ti ń sọ wípé Muyideen lẹ́bi tiẹ̀, pásítọ̀ Àgbàlá Gabriel náà dẹ̀ lẹ́bi tiẹ̀, kí kálukú ó lẹ́nu láti inú ẹ̀bi táwọn méjèèjì bá dìjọ ní ni. Ẹ tún jẹ́ agbálàgbà yìí lọ síwájú torí alàgbà yìí make sense gidi gan. Ẹ tún jẹ́ agbọ́ wọn lọ síwájú. Ẹ sì gbìyànjú sáwárí gbogbo àwọn èèyàn yìí tí ẹrígbẹ́nsì tí kinní yẹn jáde gbogbo èèyàn ń gbọ́, ní gbogbo èèyàn ń gbọ́. So báyìí pé lóòótọ́ ni tí ìṣe pé bóyá nǹkan nìkan lẹ tí wá ń ṣe é sí, ẹ bá dákun kẹ ẹ yọwọ́ ń bẹ̀. Ẹ dẹ̀ jọ̀ọ́ mo bẹ̀ yín, ọ̀rọ̀ yìí ẹ máa fi ìgbàlà àwọn èèyàn o. Mr. Àgbàlá Gabriel, àwọn tó kàn fẹ́ ná owó yín tí wọ́n padà kó bá yín, àwọn ló pọ̀ jù ládùúgbò yín o. Ó ti dé ọmọ wa tí wọ́n mọ lùlù tí wọ́n mọ ṣe. Ẹ fi ìgbàlà lọ̀ wọ́n o. Ìgbàlà sì yàtọ̀ sí pé gbóhùn sókè. Ègún ìdílé ìyàtọ̀ ní jẹ́ kí n jogún, ègún ìdílé ìyàtọ̀ ní jẹ́ kí n lówó. Ó yá iná jó wọn rọ ẹgbẹ́ àdúrà. Ìgbàlà kọjá tá à ń pè bẹ́ẹ̀ o. Ìgbàlà kọjá tá à ń sọ pé máa gbà àwẹ̀, máa ṣe báyìí. Jésù gan láti ẹ̀ mọ́lẹ̀. Ó ní ẹni tá a bá ti gba, ó ní tí bá lè lé, ẹni tá a bá ti gba bá lè lé kò lọ́wọ́ ẹ̀ nígbà àwẹ̀. Mọ ìtumọ̀ bá lè lé. Ẹni tó bá ti lose salvation, ìní òkú sí dààmú àwẹ̀. Tí wọ́n mọ̀ yàwẹ̀ fún, yẹ́sẹ̀ mọ̀ sáré kiri, òun fẹ́ ṣe lè. Tó ní Kírísítẹ̀nì ó bá gbá àwẹ̀, yóò gbá àwẹ̀ fún ara rẹ̀. Yóò gbá àwẹ̀ fún ara rẹ̀, kì í ṣe nìkan ní ó sì mọ̀ yẹn. So mo bẹ̀ yín, mo rọ̀ yín, àwọn ẹ̀fín tó ṣẹlẹ̀ yìí, ẹ fi ṣe àríkọ́gbọ́n. Bẹ́ẹ̀ ṣe wá fi ń ṣe àríkọ́gbọ́n, ẹ wo àwọn tó bá jẹ́ mistake ti yín náà. Kẹ̀sì correction. Kò jù bẹ́ẹ̀ lọ, kí kálukú ó mú yìí tó bá jẹ́ mistake ẹ̀ nínú tó ṣẹlẹ̀ yìí ni. Muyideen lẹ́bi tiẹ̀, pásítọ̀ Àgbàlá Gabriel náà dẹ̀ lẹ́bi tiwọn, kí kálukú accept fault wọn ni, kán dẹ̀ ṣe àtúnṣe. Torí sometimes ẹlòmíì kan lè máa wò wípé freedom lòun ní ìdùnnú o, tó sì ṣe wípé ntọ́rọ̀ ẹ̀ gbà kì í ṣe freedom rárá, kódà ó ní láti sì wà lábẹ́ àwọn nǹkan tí wọ́n sì tún máa tọ́ ìsísẹ̀ ẹ̀ ní. Ó sì nítumọ̀ wípé ìwọ tọ́lọ́run bá gbé ga náà kó wá máa lo opportunity yẹn kó fi máa tẹ àwọn tó bá wà lábẹ́ ẹ̀ gàràgàrà. Ó máa ṣe bí ìgbà wípé ìwọ nìkan lọ́lọ́run gbélé ayé lé lọ́wọ́. Kí pásítọ̀ Àgbàlá Gabriel wò wá àwọn ibi tó bá kù sí kán ṣàtúnṣe. Kí Muyideen náà ronú ẹ̀ jinlẹ̀ dáadáa. Ṣé freedom ni nǹkan tí ó require? Ṣé freedom ni nǹkan tí ìgbésí ayé rẹ̀ require? Tó bá ṣe pé freedom ni, tọ̀ mú àgbàládùá pé freedom tó gain at last yìí kọ́lọ̀ ń jẹ́ kó rí i lò lọ́nà tí ó dá tí ó tún fi lè tún ìgbésí ayé rẹ̀ ṣe
jù tàtẹ̀yìn wá lọ èrò tèmi ò jù báyìí lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo bẹ́yìn náà bá ṣe wá lérò ẹ̀ sí ẹ má bá mi fi sí comment ẹ má wá gbàgbé ẹ má bá mi tẹ subscribe button kẹ́sì máa follow wa ní gbogbo channels ẹ má bá mi fún fídíò yìí ní ìkàwọ́ ẹ̀yẹn thumbs of like kẹ́sì máa bá mi share kó máa lọ káàkiri lórí ayélujára ire kàbìtì ire lójú owó ń rí ire lójú èmi àti yín yóò máa rí ní gbogbo ìgbà ó dàbọ̀.